Ẹ̀yin tèmi olóríire alálùbáríkà èèyàn kan máa ló lọ ń bẹ́ẹ̀ ló lọ ń gara ló ń sọ fún mi pé ìdẹ́mọ ẹ̀físì gara ìpalantia ọ̀gá ńlá yìí ò múnádóko tó mi ní Kizzy ò ní sọ bẹ́ẹ̀ mọ̀ máa gbé wá fáwọn tèmi láyé ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ̀ ẹ bá mi subscribe sí Àpọ̀ TV ẹ bá mi share ẹ bá mi like ẹ dẹ̀ comment kò ní bàjẹ́ fún yín ẹ jẹ́ ká ọ̀gá ńlá bàbá gbé bọ́dì tán ni ó lọ fàáfàá ó múnádóko wàláì. tó o bá ti pé ọmọ ọdún méjìdínlógún náà bá kà máa tó kúrú kó tó sí ẹ ọtí ìtọ́fì ẹ̀ pàtó ní responsible tó o bá ti pé 2 years tó o bá ti pé ọmọ ọdún méjìdínlógún 18 years plus. 18 years plus. Lábẹ̀mọdún méjìdínlógún lọ́sọ́kè ẹ̀yìn la ṣẹ́kù. Trọ́kì ló bá ṣe. Ìṣòro kúrò lára àbára ní ọ̀pọ̀ tó rá. Àwọn tí kò tó ṣe yá. Yàrá pé ìṣẹ̀wọ̀n ló fà á ọdún. Ọlọ́run fẹ́ aláwọ̀ láyé. Ilé sọ ni ìlú fẹ́ rọ́mọ.
All right,